A kú dédé àkókò yìí, ìròyìn ajá balẹ̀ iná ló balẹ̀ ní ìkànnì Zamvatis rédíò TV ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2024 léyìí tó bọ́ sí ọjọ́ Sunday ọjọ́ ìsinmi. Gbogbo wa la máa sinmi ayọ̀, ìsinmi ìdùnnú, ìsinmi àlàáfíà. Ìlà yìí ló ní ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa ibi kíni. Ibi ọ̀rọ̀ bá ti nira àbí ìṣe bá ti nira níbẹ̀, Ọlọ́run ò ní fi ẹsẹ̀ wa ṣe kòńgẹ́, ẹlẹ́dàá wa ò ní gbàbọ̀dé láburú o. Abídèmí Yusuf náà lórúkọ mi, èmi lọmọ sọ̀gbọ̀rọ̀ kó gbóhùn lọmọ nípò àléèlú ọmọ alétè ìjọba. Ọmọ yán ọ̀bọ́kàrẹ́ yan abara funfun ọkà abara mìnìjọjọ. Jẹ́ ń tètè bẹ̀rẹ̀ kí n kó ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá tẹ́ ẹ mọ̀ ṣe wá mi bí wípé àdáni báyìí ni ká gbé yín débẹ̀ ká mọ̀ jà yín bọ́lẹ̀ ká jà yín bẹ́tà ká mọ̀ sọ ọ́ di létà. Ká tẹ̀ ẹ́ sí yín létí ká mọ̀ jẹ́ tẹ̀tì ẹ̀bí torí tí ńlá fi mọ́ fi ìdí tí àpótí lójúgbọ̀nà akétí yín mọ̀ bá di ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Tó gbọ́ ẹ jẹ́ ń kó láti ọ̀dọ̀ kínní láti ọ̀dọ̀ òṣèré orí ìtàgé eléyìí tá a mọ̀ sí ògbóǹtarìgì kan Ìjẹ̀bú ni wọ́n ń pè Táyọ̀ Ọmọkádé eléyìí tí wọ́n ní gbọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ orí Jigan Baba Oja wọ́n ní àyà Jigan já àyà Ìjẹ̀bú jàre ìyẹn Táyọ̀ Ọmọkádé Ọmọ́táyọ̀ Ọmọkádé tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú ní nígbà tó rí Jigan Baba Oja akẹgbẹ́ ẹ̀ nínú òṣèré orí ìtàgé òṣèré tíátà móhùnmáwòrán ìyẹn ní ìlú Amẹ́ríkà níbi tí ń ṣe Uber driver pé àṣé gbogbo yín ojú yín rí mẹ́wàá yín rí mẹ́jọ yín rí mẹ́ẹ̀ẹ́dógún yín rí ogún ntẹ́ ẹ mọ́ ṣe tẹ́ ẹ bá dèlù òyìnbó rèé wọ́n níyẹn ló ya Ìjẹ̀bú gangan lẹ́nu tó jẹ́ pé akẹgbẹ́ ìyẹn Jigan Baba Oja tó jẹ́ pé wàhálà celebrity ni wípé ìjà àjàkú akátá ni wọ́n bá àwọn tó jùlọ àtàwọn akẹgbẹ́ àmú àwọn tó kéré sí ni wọ́n bá wọn jà ní location ìyẹn ní apá abẹ yẹn. My daddy wọ́n ní ọmọbìnrin kan ń pariwo ọ̀dọ́ kan eléyìí tí wọ́n ní ó lose control completely nígbà tó fojú kan Wizkid fún ìgbà àkọ́kọ́ ìyẹn Ibrahim Ayọ̀dèjì Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid wọ́n ní ọmọbìnrin lose control wọ́n láriwo tí ń pa ni pé my daddy tí dẹ̀ ń sọ ní ibi ibẹ̀ yẹn. Ẹ wò ó wọ́n ní nínú kíni ọ̀rọ̀ ń pa àwọn celebrity ọkùnrin lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ wípé gay ni wọ́n pín sọ́kùnrin ló pọ̀ tí wọ́n ń ṣe wọ́n ní mélòó la fẹ́ wí mélòó la fẹ́ kà wọ́n ní ẹ wò ó Daddy Freeze tàbá sọ̀rọ̀ nípa ògbóǹtarìgì ọ̀kan gbòógì nínú ẹ̀rọ ayélujára tó ń jẹ́ celebrity tẹ́ pé ọ̀rọ̀ kan kì í fi ní ọwọ́ kì í fi lẹ́nu wọ́n ní ọmọkùnrin bàbá ìjẹ̀gàn ní fi ọ̀rọ̀ yìí sọ ní gbàgbàgbàgbà pé ẹnu òun gbà òun lè wí lẹ́nìwẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú celebrity orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé ọkùnrin sọ́kùnrin ni wọ́n ń ṣe gay ni wọ́n ní apá ibi ibẹ̀ yẹn. Tó gbọ́ wọ́n ní kọ́pà kan rèé tá a bá ń sọ̀rọ̀ nípa kọ́pà obìnrin ni ló mọ̀ bú ẹkùn níbi tí pé iléèwé tí wọ́n post ẹ̀ lọ gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú ẹ̀ wọ́n ní principal ilé ẹ̀kọ́ ọ̀hún lọ́mọ̀ tí síìsì fóònù ẹ̀ wọ́n ní kọ́pà bá bú ẹkùn pé ẹ̀wà gba òun láì ṣe pé òun jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ òun odidi kọ́pà ẹ̀yìn ilẹ̀ ń síìsì fóònù ẹ̀ ń mà treat òun bíi ọmọ léńje ní apá ibi ibẹ̀ yẹn. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yẹn Kazeem Shettima Alhaji gangan nìyẹn tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Borno ti sọ fún àwọn ọmọ Nàìjíríà pé ẹ fún Tinubu ní ìfọ̀kànbalẹ̀ ká máa gbàdúrà k'Ọlọ́run dá ẹ̀mí Tinubu sí torí pé Tinubu ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nú láti jẹ́ pé kí nǹkan ṣe kí ni kó jẹ́ ìrọ̀rùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gàgà lórí ọ̀wọ́n gógó gbogbo nǹkan jíjẹ mímu àti ìlọ ibọ̀ tó jẹ́ pé wọ́n gógó lórílẹ̀-èdè yìí wọ́n ní Kazeem Shettima igbákejì ààrẹ ní sọ̀rọ̀ yìí tí dẹ̀ fi kúnkúndùn ẹ̀ tí fi ń léde ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn wọ́n ní Kazeem Shettima tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí eléyìí tó tún sọ̀rọ̀ nípa wípé ìrìn àjò tó yẹ kóun rìn lọ sí ìlú Samoa léyìí tí wọ́n ní ìlú Samoa gangan òun ò ní lè lọ mọ́ torí pé ọkọ̀ òfurufú aládàáni eléyìí tí ó jẹ mọ́ ti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó yẹ kí wọ́n gbé lọ ní ọkọ̀ yìí mọ̀ ní ìfarapa ó ní àwọn kankan ṣùgbọ́n ní báyìí òun ò ní lè lọ o wọ́n ní Kazeem Shettima ìní ń sọ àwọn ọ̀rọ̀ tí rẹ̀ fi kúnkúndùn ẹ̀ tí fi ń léde ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti gbá àwọn ọmọ IPOB wọ́n ti gbá bíi mélòó kan mú
eléyìí tí wọ́n ní wọ́n bá wọn wọ́n bá wọn níbi tí ò yẹ kí wọ́n bá wọn, wọ́n dẹ̀ bá àwọn nǹkan ìjà olóró lọ́wọ́ wọn. Kódà wọ́n ní wọ́n mú ẹnìkan tá a mọ̀ sí Father Pius Igu, aláṣẹ àti olùdarí ESN. Wọ́n ní wọ́n mú bàbá yìí náà, wọ́n mú mọ́ àwọn jàǹdùkú ọmọ ogun Indigenous People of Biafra tí wọ́n dẹ̀ bá àwọn ìjà olóró lọ́wọ́ wọn rẹ́kẹrẹ́kẹ. Ìgbìmọ̀ CBN ti fèsì fún àwọn ọmọ abẹnugọngọ ilé ìgbìmọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn House of Rep lórí wípé old note owó Nàìjíríà kí wọ́n kó gbogbo ẹ̀, kí wọ́n kó ta kí wọ́n mọ̀ pé kò sí ńlẹ̀ mọ̀kámọ́ ná nínú láti January lọ. Wọ́n ní ìgbìmọ̀ CBN ti wá fèsì pé ẹ wò ṣe fẹ́ gbọ́, ṣe rí 200 naira 500 naira 1000 old note ó sì wà gẹ́gẹ́ bíi wípé níná torí pé ilé ẹjọ́ ti ní kíni kámọ̀ náà ká dẹ̀ mọ́ fomi lò ìyẹn ní apá sẹ́ńtà igun ibẹ̀ yẹn. Ọmọ ilé abẹnugọngọ láti ìpínlẹ̀ Kwara nígbà kan rí Aman Pategi, eléyìí ni wọ́n ní ó mọ̀ pù ní bí ọ̀sẹ̀ mélòó sí ẹ̀yìn ìgbà tó ṣe ọjọ́ bí 60 ọdún tó ṣe birthday 60 BS birthday. Wọ́n ní Aman Pategi ló ṣe bẹ́ẹ̀ ó jáde ní ààyè. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf ti ní ilé ẹjọ́ sọ tí wọ́n ní o ntọ́ bá wù yẹn wí àgùngúnlá àgùntẹ̀tẹ̀ lórí wípé ìbò ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Kano kò ní wáyé ní sátidé lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ń tanra yín you dey whine yourself. Wọ́n ní Abba Yusuf gómìnà wo nítorí pé òun ni aláṣẹ àti olùdarí ìpínlẹ̀ Kano, ìbò wáyé kò sí ní tẹ́ fẹ́ ṣe sí ní apá ibi ibẹ̀ yẹn. Ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́, ààrẹ àná nígbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn former president, wọ́n ti sọ fún Tinubu pé ó kàn jẹ ipò ààrẹ, ó kàn dìbò, ó ní plan bó ṣe fẹ́ tó orílẹ̀‐èdè, pé bó ṣe tó Èkó nígbò jẹ́ gómìnà ló bọ́n ṣe ń to odidi kọ́ńtírì, pé ìpínlẹ̀ ni Èkó ń gbò wọlé. Nígbà tí èèyàn bá mú ìlànà kan tó jo lórí ẹ̀ tó wá fẹ́ fi wé ẹni tó fẹ́ kó ìlànà bíi 100 pọ̀, pé ní plan kankan ọkàn gorí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ. Ìdí èyí ló jẹ́ kí ìlú rí bó ti rí. Ọba jẹ́ pé o ti ní plan béèyàn ṣe to ipò, béèyàn ṣe darí ìlú, pé kò ní rí báyìí bó ti rí gangan. Ẹ gbọ́, ilé ìfowópamọ́ First Bank tá a mọ̀ sí First Bank kan gbòógì nu ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti ní gbogbo ẹ̀yìn ẹlẹ́nu màrímọ̀ sọ lórí pé àwọn shut down platform àwọn o ní ọjọ́ sátidé o, ìyẹn ní àyà àná o, pé kíní kan ní irọ́ ni àwọn shut down platform transaction kankan o, owó ń wọlé bẹ́ẹ̀ ni owó ń jáde. First Bank ló sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́, iléeṣẹ́ ọlọ́pàá àbíká ní àwọn agbófinró kan rèé tí wọ́n ní wọ́n ṣe ọ̀gbẹ́ni kan tó jẹ́ pé civil defence lòun, ìkan nínú àwọn civil defence wọn ni wọ́n mọ̀ ṣe báṣabàṣa ni tí wọ́n dẹ̀ ṣe rádaràdá ní agbègbè ilé ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, léyìí tí wọ́n ní kókó ohun tó dà wọ́n pọ̀ àti àwọn agbófinró àti civil defence wọn ni kò yé ẹnì kankan o, wọ́n ṣe wọ́n bẹ́ẹ̀ bó ti wù wọ́n ní báṣà léyìí tí gbogbo èèyàn dẹ̀ ń wò ó pé aṣọ wa tọ́ torí pé agbèfọ́bàjọ́ nìyí láti máa ṣerú nǹkan báyìí fúnra yín, ó kù díẹ̀ káàtó ní apá ibi ibẹ̀ yẹn. Ìpínlẹ̀ Niger gómìnà Umar Bako bàbá iná ti àpúrúfù 80,000 gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù ìyẹn ní orílẹ̀-èdè ní ìpínlẹ̀ Niger ìpìtọ̀ 80,000 rèé ẹ máa fi sọ̀rọ̀ àdìjà yín gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ ìjọba tó kéré jù, pé èmi náà ti darapọ̀ mọ́ àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń san owó yìí, mo ti gbà lápá ibi ibẹ̀ yẹn. Tinubu pàdé Àtíkù ní mosque àpapọ̀ lórílẹ̀‐èdè yẹn National Mosque ní olúìlú Nàìjíríà nílùú Àbújá, ìyẹn ní àyà ìjẹta níbi tó ti jọ kírun Jumat. Wọ́n ní wọ́n pàdé ara wọn kíra wọn tí wọ́n dẹ̀jọ tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan mọ́ nǹkan kan wípé tọ̀ bí ìlú bá rí báyìí àwọn ìlànà báyìí ni èèyàn lò tí gbogbo ó dẹ̀ fi sẹ́ńdẹ̀rẹ́mẹ́ǹdẹ̀ lápá abẹ̀ yẹn. Àṣàrí Dòkúbọ̀ ti fẹ́ sùn ká àwọn ọmọ Yorùbá wípé ọ̀dàlẹ̀ bálẹ̀ kú ni wọ́n. Ó ní lóòótọ́ lòun ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu ní àmọ́ ẹ má jà tara wa, Yorùbá ló ní kí wọ́n kí ni káàárọ̀ ẹ kọ́kọ́ wo ìta o, torí pé a sọ̀rọ̀ míì di kinní kan mọ́ ni lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá. Ó ní ọmọ Yorùbá ò ṣe é finú tán ní ẹ wò ó, wọ́n ti ń da olùkú wọn, ó ní wọ́n ti má ṣe é dára wọn, wọ́n ṣe é dìtẹ̀ ara wọn. Ó ní Yorùbá ló ní kó ṣe màgòmágó kó ṣe báyàbáyà. Àṣàrí Dòkúbọ̀ ló sọ bẹ́ẹ̀.
ìyàwó olóògbé olórin ṣèwọ́ṣèwọ́ ọ̀dọ́ léńjeléńje tó dágbére fáyé ní inú oṣù kẹsàn-án ọdún tó lọ tá a bá ń sọ̀rọ̀ nípa ìlérí olúwa alobam tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Ìyàwó ẹ̀ ti ní òun ṣetán o, òun ṣetán láti ṣe DNA àyẹ̀wò wípé ṣé Mohbad ló lọ́mọ owó òun àbóhùn kọ́ ló ní òun ṣetán báyìí láti ṣe DNA. Wùmí ìyàwó Mohbad tó jẹ́ olóògbé olórin ṣèwọ́ṣèwọ́ ní sọ ọ̀rọ̀ yìí lẹ́nu. Àṣàkẹ́ ti gbalé ó ti gboko ó ti dàbí kíni, ó ti dàbí láìtì ìmọ́lẹ̀ fún gbogbo generation míì tí ń bọ̀. Wọ́n ní ògbóǹtarìgì olórin ṣèwọ́ṣèwọ́ kan ní sọ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí Burna Boy nígbà tó introduce Àṣàkẹ́ sórí stage ẹ̀, ìyẹn tó dẹ̀ tún ń ṣàlàyé Àṣàkẹ́ fún àwọn olórin ńláńlá kan ní orílẹ̀‐èdè Amẹ́ríkà Kevin Hart àti Akon wípé wò Àṣàkẹ́ tẹ̀ ń wò yìí ọ̀kan gbòógì ìmọ́lẹ̀ ní ẹ wò ẹ bóun tọ́jú ẹ̀ ẹ̀dẹ̀ bóun gbà á mọ́ra kẹ́ ẹ fa òun náà mọ́dọ̀ gẹ́gẹ́ bí ó ti ń sọ ọ̀rọ̀ yìí. Ọmọkùnrin kan rèé tó jẹ́ wípé wọ́n ní àwọn èèyàn ti fi ọ̀rọ̀ àléébù ọ̀rọ̀ dá lóhùn lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ní ọmọkùnrin eléyìí tí wọ́n ní òun àti ìyàwó ẹ̀ ni wọ́n bọ́ta lórí bedroom ní yàrá ìwẹ̀ balùwẹ̀ gẹ́gẹ́gẹ́ tí wọ́n dẹ̀ ń bọ́ta bọ̀ tí wọ́n wọ̀ nǹkan kan àwọn méjèèjì. Wọ́n ní làwọn èèyàn ń pé eléyìí kù díẹ̀ káàtó, kí ló dé irú ẹ̀kọ́ wo lẹ fẹ́ fi ilẹ̀ fáwọn ọmọ yín ní kíni nìkìnì ní kíni ń ṣẹlẹ̀ gangan. Ṣùgbọ́n àwọn kọ ìpàkọ́ mọ́wòbẹ̀ wọ́n gẹ fìlà mọ́wòbẹ̀ tí wọ́n dẹ̀ dá ẹnì kankan lóhùn. Ẹ wò ó wọ́n ní street kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Kano ti bẹ̀rẹ̀ sí prepare fún ìdìbò tí ó máa wáyé ní sátidé ìlú oníkálukú dẹ̀ ń ṣe kíni ìmúra tí ń wáyé ní ìpínlẹ̀ Kano. Wọ́n ní kódà àwọn ọlọ́pàá ò tiẹ̀ sí ń bẹ̀ bí ààbò torí pé kíni wọ́n ní gómìnà Abba Yusuf ní kò kan òun ìbò ìjọba ìbílẹ̀ máa wáyé. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti ń palẹ̀ mọ́ gbogbo street tí gbogbo ẹ ti ń ró kánkán ṣùgbọ́n ààbò báyìí wọ́n ní kò tíì sí àwọn ọlọ́pàá àwa lè sọ torí pé ọjọ́ sì ń bẹ ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Wike ti bẹ àwọn ọmọ Nàìjíríà wípé ẹwù ẹ mọ́ fọ́ nǹkan ọ̀dà. Wike ló sọ bẹ́ẹ̀. Yéé pàrìpà yéé pò ó di ọ̀dọ̀ àjọ káàfù wọ́n ti dájọ́ fún kíni orílẹ̀-èdè Libya lórí ẹ̀sùn burúkú tán ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó yẹ kán gbá máàcì ní kọ̀mẹ́sì Ọ̀yọ́ sí Ife ẹ̀yẹ adúláwọ̀ ọdún tí ń bọ̀ Morocco 2025 níbi tí àjọ ìgbìmọ̀ Morocco ti ṣe ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà báṣabàṣa tí wọ́n dẹ̀ sí wọ́n rádaràda ní airport pápá ìgbéra òfurufú ọ̀dọ̀ wọn lọ́hùn tí wọn ò fi láǹfààní àti gbá máàcì abala kejì mọ́tẹ́ mọ̀ pé abala kìíní ti wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí Nàìjíríà ti ṣètò ìyàmì ayò kan dondo sódò fún wọn ṣùgbọ́n abala kejì tó yẹ kó wáyé lórílẹ̀‐èdè Libya ni wọ́n ṣe báyàbàyà ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ túsìdéé oṣù tá a wà yìí. Ṣùgbọ́n ìdájọ́ ti wá báyìí lẹ́yìn ìgbà tí fọ́nrán ọ̀hún bọ́ta láti ọwọ́ àjọ káàfù wípé tọ̀ ẹ̀ ń bá ṣe tẹ́nìkan òṣèré yóò ojú ẹ̀ ó rí tẹ́nìkan òrírí ṣe rí orílẹ̀-èdè Libya àkọ́kọ́ náà ẹ̀ san $50,000 ní àárín oṣù méjì gbáko làwọn fún yín kẹ́ fi san owó ọ̀hún sí àpò òṣùwọ̀n CAF. Lẹ́yìn ìgbà náà àwọn ti fún orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ Super Eagles ní 3 points àti 3 goals tó túmọ̀ sí wípé automatic ikọ̀ Nàìjíríà ti borí. Eléyìí ló fún Nàìjíríà láǹfààní àti jẹ́ pé wọ́n ti kógojá báyìí torí pé pẹ̀lú 3.3 goals ó ti ṣúọ̀ pé Nàìjíríà ti kógojá sí Ife ẹ̀yẹ adúláwọ̀ lórílẹ̀‐èdè Morocco ní ọdún tí ń bọ̀ tí ò dẹ̀ ní màgòmágó kankan nú. Ìròyìn ajá balẹ̀ oníjú báyìí lọ fi ti òní ẹ̀mọ̀wẹ́ ẹ̀mọ̀ṣẹ́ wa wípé kódù kó pọ̀ kó pẹ́ Ọlọ́run bàbá yìí ní fún ni ájẹ̀dá ni a ti ní ẹ bá mú fẹ́ lo nǹkan mi àmórí ọ̀bẹ Ọlọ́run là ń lò ní ìkànnì Samfatis Radio TV. Ìkànnì tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ owó tẹ́ ẹ ti mọ̀ wáyé pé dandan ni ká gbé yín débẹ̀ ká mọ̀ jà yín bọ́ọ̀lẹ̀ ká dẹ̀ jà yín bẹ́tà ká mọ̀ sọ di lítà dandan ni ká tẹ̀ ẹ́ sí yín létí ká mọ̀ jì ó tẹ̀ tì torí pé àìfẹ́ kétí yín ó di sí gbogbo ohun tí ń lọ náà ni. Ẹ bá wa lọ sórí YouTube kẹ́ tẹ Samfatis Radio TV kẹ́ bá wa débẹ̀ kẹ́ share kẹ́ like kẹ́ subscribe kẹ́ comment kẹ́ dẹ̀lẹ̀kù kẹ́ di mọ̀lẹ́bí Samfatis kẹ́ lè mọ̀ pé dúdú báyìí ni ọ̀sán sùn ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. Orúkọ mi ò yí padà Bídèmí Yusuf náà rí mi lọ́mọ sọ̀gùlọ̀ kó gbóhùn lé ọmọ nípa àlélú ọmọ alétí ìjọba ọmọ yẹn ọ̀bọ́kàrẹ̀ yẹn abara funfun ọkà abara mìnìjọ tó aláṣẹ àtolùdarí Samfatis Hajji Queen Aramọ́ mi ẹ̀mọ́ ìjà láti orílẹ̀-èdè UK Ireland ẹ̀já sí dáadáa nú ayé ẹ̀ ní mórí bú sẹ́nu bí àká ó dàbọ̀.